máa pẹ́ ní ọlọ́run ní ọ inna akramakum indallahi atqakum ẹni tó bá ti bẹ̀rù ọlọ́run lẹ́ni ọlọ́run ọ̀ṣun ayé ní gbogbo yẹn rubbish wasting product ni àbá akẹ́kọ̀ọ́ méje àbá akẹ́kọ̀ọ́ mẹ́jọ wasting product Mr. Kehinde Agbala Gabriel Mr. Kehinde mi àbúrò ní sẹ́yìn wasting product onímọ́tò mẹ́wàá kò nítumọ̀ ṣètò ọba kú mélòó ní ọ̀sìn ọmọ kọ́ńdọ̀ bọ́ọ̀dù bíi mẹ́wàá lásán rẹ̀ kúnú ẹ̀ tó ọba kú gbogbo aṣọ tó kójọ wọn ní fi kẹ̀kẹ́ sí ọ bẹ́ẹ̀ wọ́n sì lọ ra níwò aṣọ tí wọ́n fi sí ọ ni ọba àjẹ́ mùsùlùmí ọba àjẹ́ kìrìsìtẹ́nì ọba àjẹ́ oníṣẹ̀ṣe whatever ẹni tó orí ọjẹ́ láàrin àwọn àfáà gẹ́gẹ́ àpẹẹlẹ́dà 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 ara ẹlòmí yóò bọ́ọ̀dẹ yálà wọn Tìjàníyà wọ́n wọná àfáà náà ní o àwọn Tìjàníyà ẹlẹ́bọ ni wọ́n àwọn Kọ̀dìríyà lẹ́nu tiẹ̀ ní o ẹlẹ́bọ ni wọ́n àwọn akínníkan ẹlẹ́bọ ni wọ́n àwọn Sáláfì àwọn ará nìkan gangan tí ìṣẹlẹ́bọ inú gbogbo mùsùlùmí ẹjọ amúkun ẹrù ẹ wá òkèlè ń wọ ẹwù sálẹ èyí tí sẹ̀rí àgẹgẹ sọ fún wa ọgbọ́n mi èyí tí sẹ̀rí àsọ fún wa sẹ̀rí àgẹgẹ kó yé wa yìí pé gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti lọ kò sẹ́ni kankan tó ju orí òrí láfi sẹ̀rí àsọ yìí pé ká bóde ká máa sọ tó ju wọn rí láì dá sẹ̀rí àsọ bẹ́ẹ̀ fún wa ànábì wa Ìsá ti ṣe Jésù ojú ẹ̀ rí ànábì wa Mùsá sallallahu alaihi wasallam ojú rẹ̀ rí àwọn sùhábàl kiram Abubakar Usmanu Umaru bunu Atobi Sayyidina Ali karamallahu wajhahu gbogbo wọn ni wọ́n ní tí wọ́n pass through tó jẹ́ tó lé èyí tí sẹ̀rí àsọ ní pé tẹ́ ẹ bá débẹ̀ ẹ fò ó ṣẹbẹ́yìn àfọ̀ọ́sàgẹ̀ dé nìsín ẹ̀ríra yín bí ẹ tó nímọ̀ jù àwọn tí gbogbo orúwa ti mọ̀ láti ọ̀fà 30 years sẹ́yìn láti ọ̀fà 30 years ẹlòmíín nù yìí ti lọ lé kéwú ṣebí lẹ́tọ́nẹ́ síra yín lójú lẹ́ẹ̀ma wí yẹmọ ẹ̀ ní mọ̀ pé ó sì lẹ́ ṣe lọ́nláì. amúkun ẹ̀rù ẹ̀wọ̀ olókèlè ń wọ ẹ̀wọ̀ sálẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam 300 and something in those that bend the Kaaba 300 and something in those that bend the Kaaba tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó bára lẹ́rálẹ̀ torí pé Abraham ti dé okay báwo ni Rasulul Karim Ànábì sì sọ gbogbo òsà yẹn tó sọ di àṣẹ Kùránì ṣé jà ni sọtẹ ni ṣé èbú ni no ọ̀tẹ̀kọ́ ìjà kan ló gbé kalẹ̀ pàápàá jùlọ gbogbo àwọn àfà mo ṣàlẹ́jì gbogbo àfà tí ń bọ̀dọ̀ gbé ìjà sí ti dé ìjà wo ni ìjà wèrè ìwọ ta lọ fẹ́ jọjà ta lọ fẹ́ kó lẹ́yìn ọ̀yà péyàwó rẹ̀ àtọmọ rẹ̀ bọ́ bá pe nọ́mbà tèmi èmi ò ní gbé o ọ̀gbẹ́sẹ̀ sọ tọrọ fún yín gbogbo ẹ̀yin wèrè tẹ́ ń polongo ìjà bí ìgbà pẹ́ ìhà bá gírẹ́ ìsìn yẹn wàlẹ́ àtẹ̀yìn àtẹ̀bí yín lẹ́jọ́ lọ fèsì ẹ̀ Al-Qur'an lọ sọ bẹ́ẹ̀ o Olúwa ní ìrìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum islam ad-din Al-Qur'an
ọ̀rọ̀ Olúwa ní ìrìn ànábì àlìyọ́m lónìí akmaltu lakum dinakum mo ti parí ẹ̀sìn yín kò sí wàhálà ní ìsìlámù mọ́ kò sí jà mọ́ kò sógun mọ́ kò sẹ́tẹ̀ mọ́ wá ti mọ́mọ́tò alaykum ni'mati mo ti lóòdù dẹ̀kun mi ẹ máa gbádùn ẹ máa sùn nírọ̀rùn ẹ máa jí nírọ̀rùn ẹ máa jẹun rọ̀rùn ẹ máa mú mi rọ̀rùn ẹ máa bára yín ṣe pẹ̀lú rọ̀rùn wá ti mọ́mọ́tò alaykum ni'mati wa raditu lakum islam dina Olúwa ni mo dẹ̀ ti yọ́nú sí ẹ̀sìn islam fún yín ẹ̀sìn tọ́nà wa ló yọ́nú sí fún wa tèmi bá fẹ́ pariwo rẹ̀ fún yàn tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ fún yàn tí wọn náà fẹ́ sọ ṣé ìjà ṣe ló fi wí ló fi rò ká yọ ọgbọ ẹ wèrè ń sí ẹ èébú ṣe ló fi wí ni wọ́n fi máa gbé ẹyẹ oní mental problem ẹ̀wọ̀n tẹ́ ti dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí mi ní ìsìn wọn ti kọ́ lẹ́kẹ̀ ọwọ́ àfáà mi ò ro ìyálà yẹ ẹjọ́ lọ́rùn àfáà mi máa ro ìyálà yẹ ẹjọ́ lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí mi ó ti kọ́ lẹ́kẹ̀ ọrùn wọ́n dẹ̀ pẹ̀rẹ̀ súnà rẹ̀ ètò pọ̀ ju èyí àfáà ilẹ̀ dálẹ̀ àwọn ọ̀rọ̀ tí ò tún kẹsẹ́ ẹ̀rìnrìn ayé bí ìgbà pẹ́ ilẹ̀ rí àṣírí tí a jù àwọn tẹ́lòmíì tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ti mọ̀ ti pẹ́ ṣe bẹ́ẹ̀ ilẹ̀ bẹ̀rẹ̀ àsọjásán lẹ́nu tí ẹ̀yin dájá àfáà gan tẹ́ ń parí pé nípa mọ̀sálásálá ọmọ ọdún mẹ́fà ló fún lọ́fẹ́ àìsà ìrọ̀lẹ́dẹ̀ ń pa kò rí bẹ́ẹ̀ àwọn kan lọ́mọ ọdún mẹ́jọ ni ànábì fi àìsà ìrọ̀lẹ́ ń pa àìsà ìsọmọ ọdún mẹ́jọ ṣe bẹ́yìn náà lẹ sọ pé ogbe tí ń bẹ lórí àkùkọ díẹ̀ kì í ṣe ná ẹran ni ṣe gbàgbé ni amúkun ẹrù ẹwọ òkèlè ń wo ẹwò sàlẹ̀. báwo ni àjòjì ti fẹ́ mọ ẹdìẹ funfun nínú ìsásùn tí ó bá lówó ara lẹ́nu ẹ báyìí lẹ ń pàtàkì tàn ẹ̀yin lẹ ń pòwekówe ẹ̀yin lẹ ń ṣe wá sí ìfẹ́ ẹnu ẹ fẹ́ ká yóò rí bí ìgbà pé ilẹ̀ nímọ̀ jù at least ẹ̀yin ní nàbà wọ́n òpònú ẹ̀yin ni gbogbo nǹkan tẹ́ tọwọ́ bọ̀ nínú ìsìláàmù náà ló di wàhálà ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àti ẹ̀ náà lọ kéwú Saudi tẹ́lẹ̀ ṣe àlù fìtínà àbí kí náà ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní kọ́wọ́ bọ mọ́kà di gold wọ́n kọ́wọ́ bọ múra ó di ìyàpò ẹ̀wò látara ojú kòkòrò àtọ̀kẹ́júà ẹ̀ẹ́dẹ̀lẹ́yẹ ṣe jálàbí gbogbo tó bá ti kọjú sẹ́yìn nìkan lọ́nà èyí tó bá kọ̀yìn sí aráàmù ni èpè mú ni èyí tó bá ti kọjú sí òun nìkan ní aláàd èyí tẹ́yìn ọba ti mọ̀ ń parẹ́ yẹn ó ti dàrám. ẹ̀yin náà lẹ́bọ̀ọ́dẹ ẹlẹ́ni tó bá jẹ́wé tó wá gbò ó ti dẹ́lẹ́bọ aráàmù ni àwọn tí ẹ̀dẹ̀ ń ṣe rúkìá láàrin yé aláàlì nìyẹn àbí ẹ ti ní problem yóò tó bí ọlọ́sẹ̀ kan ní ìsìn wọ́n mú ọmọ kan wá tó lọ́n kádà ọlọ́run fún àánú gbà wọ́n gbọ́wọ́ wa tọ́jú ẹ̀ nígbà táwọn onírúkìá ti ní kọ́ lọ́wọ́ òdìdí owó wa pé tí ń sí òní tó yẹn ẹ lọ mú bọ́ ejò wájàre ẹ jẹ́ ìwé bòbú àwòdì ẹ pò méjì kọ́ máa lọ fẹsẹ̀ yìí ọṣẹ ẹ̀bẹ̀ yìí kọ́ máa mú kọ́ máa fi wẹ̀ ọlọ́run tóbi jùlọ àmọ́ lọ́n sápamọ́ sí la àdúrà rẹ̀ dẹ́gbà odidi owó ní èdè ní ọlọ́mú wa rúkìá. odidi owó làwọn onírúkìá ní kọ́mọ yìí lọ mú wá ìtọ́ bá ti kọjú sẹ́yìn nìkan lọ́nà ìtọ́ bá kọ̀yìn sí yá pé ìsọ̀nà tẹ̀bá wa ara àfa kan tí ń dálejò lò ó ti di jálàbí ẹ̀yin ọ̀nà ìlẹ̀ kojú bá mọ́kà
tẹ́lẹ̀ ti mọ̀nà Mẹ́kà lẹ́sọ̀ Mẹ́kà di gold ó ní tẹ́ńtì ọba lọ́mọ́kọ́ ọmọ lọ́wọ́ 11 million kí ló dé kí la ṣe kí lẹ́sẹ̀ wa ní ìsì ẹ̀pọ̀ ń bí agbèrò Mẹ́kà náà lẹ́sọ̀ di wàhálà ẹ̀ńtì ọba lọ́wọ́ múra kọ́ máa wá 4 million 5 million. Amokun ẹrù ẹwọ òkèlè ń wọ ẹwọ sálẹ. Ìyá àlùwájú àbúrò ní sẹ ìyá dáadáa òkèlè ń wọ ẹwọ sálẹ. Gbogbo àwọn bàbá àtàná tí wọ́n ṣe àwọn bàbá àtàná ẹlòmíì fi 60 years ilé ẹ̀ka àlùkù yẹn ó dáko. Wọ́n dáko fáfá àwọn kí wọ́n tó mọ díẹ̀ tí wọ́n mọ̀ àmọ́ ọ̀dẹ̀ lálùbáríkà àìmọye èèyàn ni wọ́n kó wọnú Islam ẹ̀yin òde èsì débẹ̀ ẹ̀ ń kó yẹn kó nú Islam ni mọye àwọn tẹ́ ẹ ti lé dànù látara ọ̀rọ̀ ọbú látara ìlágbèkalẹ̀ kẹ́ni kẹsàn án pé Islam kì í sẹ́sì ní ẹsẹ̀ máa ń túyàn kó tó di pé yóò ṣe wèrè wọn ní wíyù wàléyù tí fúnni mọ́rọ̀ sákàwù Islam gẹ́gẹ́ nígbà tí wọ́n ń kọ́ wa nítorí ibà aulad bá a ṣe lè júwe Islam fáwọn ọmọ wa wọ́n ní tọ́mọ yín bá ti di ọmọ ọdún 7 ẹ máa mú lọ mọ́sáàsì ẹ máa jí tí ó bá fẹ́ lọ ẹ máa tù ẹ máa mú dání tọ́ba ọmọ ọdún 10 tí ó bá fẹ́ kírun ọ̀rẹ́ tí rẹ̀ rọ máa já bíntíbíntí ẹwọ́ tẹ̀rí ìbàlẹ̀ ọ̀làd látọmọ ọdún 7 ọwọ́ afẹ́ júwe Ọlọ́run fún géńdé baálé ilé ìyálé ilé iná lọ́wọ́ àkọ́kọ́ tìwájú pé ńgbà tí ìṣe pé yẹn ní problem olùwàgẹ́ ní ìrìn ànábì Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ tá a bá a ṣe rán sáwọn ènìyàn bashiran wa nasiran kọ́kọ́ mọ bó ló ṣe fà wọ́n mọ́ra bó ló ṣe dùn wọ́n nínú bó ló ṣe fi tọ́ da hàn wọ́n wọ́n dẹ̀ síra kó ọ̀sẹ̀ wa máa júwe bí ẹ bá ṣe yìí ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ wọ́n rè bí ẹ ṣe tó Kùránì nìyẹn ẹ mú lo kí lẹ rò kí máa sọ. ẹ̀yin lẹ́yìn ọ̀ka Kùránì débi pé Olúwa gẹ́gẹ́ sọ fún wa pé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ kò síjà mọ́ ẹ̀yin lẹ́yìn jẹ́ káwọn oníṣẹ̀ṣẹ̀ ọ̀fẹ́ máa fa ìjọmọlúàbí ó ṣe lámọ̀ sàràsàlàyà léè tẹ́nìkan kò sì tó fàyà kò sẹ́nìkan kánú gbogbo àwọn èèyàn wa yìí tí wọ́n mọ̀ pé pàtàkì ànábì Muhammad wọn kò sẹ́ni tí wọ́n mọ̀ pé pàtàkì ní ànábì Muhammad sallallahu alaihi wasallam kò sẹ́ni tí wọ́n mọ̀ pé pàtàkì ní ànábì wa Ìsá tí ì ṣe Jésù alayhi salatu wassalam kò sẹ́ni tí wọ́n mọ̀ nù wọn wàláì kò sẹ́ni oníṣẹ̀ṣẹ̀ kankan tẹ́ béèrè nípa ànábì lọ́wọ́ ẹ̀ ogún ní sallallahu alayhi wa sallam kò sẹ́ni kankan tẹ́ béèrè nípa ànábì wa Ìsá tí ṣe Jésù tẹ́nibọ́dì wọn mọ̀ pé ànábì Ọlọ́run ni wọn. àmọ́ nígbà tó pọ̀lọpọ̀ ẹ̀yà àfáàkẹ́dẹ́ gbogbo ọ̀rọ̀ yàrá pálọ̀ lẹ́ ti ń sọ ọ̀rọ̀ pálọ̀ ẹ̀ ń sọ sitting room ọ̀rọ̀ sitting room ẹ̀ ń sọ níwájú ìta ọ̀rọ̀ wájú ìta máikrófóòmù lẹ gbé dání báyìí lẹ ń pariwo lẹ ń ké ta fọ àǹtò jáìlù aláìmọ̀kàdẹ́ni aláìmọ̀kàní kò sí kankan nínú tó tẹ̀lé ṣẹ̀ríà kò sí tọrẹ ẹ̀ mọ́ agídí lẹ́sẹ̀. ṣé ẹni tí ń gba mọ́sáàsì wá láti Saudi tí ń gba mọ́sáàsì láti Ghana àti gbogbo bí etí máa ń gba mọ́sáàsì tó gbà wá fáwọn aráàlú àwọn tó gba mọ́sáàsì yẹn wá fún ìjọ fi alert ṣẹ́ẹ̀kì tí wọ́n fún ọ lórí mọ́sáàsì tó fẹ́ bọ́ ọkọ́ sọ fi àwọn ará àdúgbò yẹn kí wọ́n mọ̀ yìí pé iye mílíọ̀nù tó gbà rè kẹjọ wá mọ́nítọ̀ bẹ́ẹ̀ ṣe náà ṣáàfihàn wọn
ẹ̀dẹ̀ náà ṣe jálàbí. Ìmáàmù tí ń kírun nu mọ́sáàsì ń ṣe sọ fáwọn ará àdúgbò tẹ ẹgbẹ́ mọ́sáàsì pé wọ́n ń san sálárì rẹ̀ tí ń wọlé sákàǹtì tí ṣe é fi hàn wọ́n. Ẹ̀dẹ̀ lẹ́yìn òsè jálàbí. Tí Ramadan bá dé àwọn ará wọn gbogbo àyè tí wọ́n kọ́ mọ́sáàsì ni wọ́n lòdù. Báwo tẹ́ ń gbẹ́ kiri kẹ̀kẹ́ tẹ́ ń gbẹ́ kiri kò ní tẹ́ ń rí bẹ́ẹ̀ ẹ̀yẹ bóde kẹ́ wá fìgbésí ayé yín sépè. Ẹ̀yin náà lẹ́dí lẹ fọ́ gbogbo ẹ̀ pọ̀ ẹ dá gbogbo ẹ̀rú àbòsí náà lábá bẹ̀ wàhálà tó ń bí náà lẹ́fẹ̀sì. Kí lẹ wá rò pé máa wí? Màá dín kúkú jà èmi wá jí aláìronú mojú pònú bíi tí àbí mojú pònú bíi tí wọ́n á dín kúkú jà Amẹ́ríkà ni mo múra wọn àbí London. Amẹ́ríkà ni àbí London. Amúkùn ẹrù ẹ wọ́ òkèlè ń wọ ẹ̀wù sàlẹ̀ àárín ayé làwọn gbogbo ayé nígbà mi lánàá kò sí oníṣẹ̀ṣe kankan tó tó bẹ́ẹ̀ tó lè rí àwọn àfáàfin wàláhì tàláhì lánàá kò sẹ́ tó tó bẹ́ẹ̀ tó lè rí àfáàfin kìrìsìtẹ́nì kankan ìrà àwọn àfáàfin àwa náà àìdẹ̀jọ́ ríra wa fi a máa ń bọ̀wọ̀ a máa ń para wálé ṣèbáyìí wèrè àáfàá sọmọ́nsẹ̀rí ebe yìí lẹ dé tẹ dá wà lálẹ́ ebe yìí lẹ sọ̀rọ̀ bí ìgbà pé ọwọ́ yín kọ́kọ́rọ́ ọ̀nà wà ẹ̀yin lẹ sọ̀rọ̀ bí ìgbà pé ọwọ́ yín kọ́kọ́rọ́ àlùjànnà wà ẹ̀yin lẹ sọ̀rọ̀ tẹ́nìkan kò jọ yín lójúmọ́. bọ́jú orí tí a ṣe kéré mọ́ yìí táwọn olóró bá ń sí orò táwọn eléégún bá ń sí eégún. Táwọn olóró bá ń sí orò táwọn eléégún bá ń sí eégún tó bá ti ku òpó ọ̀nà méjì kí wọ́n dé mọ́sálásí wọ́n paná wọ́n dàkẹ́ lù wọn onílù wọn ò ní lùlù kankan mọ́ àwọn tí ń kọrin ò ní kọrin wọ́n fẹsẹ̀ rìn kọjá mọ́sálásí tí wọ́n bá tún ti kọjá òpó ọ̀nà méjì